ẹ máa káàsán o gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin olólùfẹ́ wa ń dojú àgbáyé, a kí yín o, ẹ ṣé gan ni, ojú òní tì yín. Ẹ ṣé onímọ̀rọ̀wọ́ ọlọ́run láyé mi, ọwọ́ ọlọ́run ló ṣohun gbogbo. A kí yín o, èmi ọmọ yín, èmi àbúrò yín, mo kí yín, èmi bàbá confam JP. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá nílé lóko, mo kí gbogbo yín. Nàìjíríà lẹ́wà, òkè òkun, mo dúpẹ́ gidigidi gan. Ìyẹn alátìlẹ́yìn wa, ẹ̀yin tí ẹ ò jẹ́ kí aṣọ kó jábọ́ ní èjìká wa, a máa kí yín o. Ẹ káàsán ní gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa, Nàìjíríà nìyẹn. Ẹ káàárọ̀ Amẹ́ríkà ní gbogbo tẹ́ ẹ fi ń gbọ́ wa. Gbogbo ẹ̀yin Europe, ó ní báwo ni o ṣe wà, ẹlẹ́lẹ́lẹ́ ṣe wà. Gbogbo tẹ́ wà ní Europe pátá, akẹ́yìn náà pé káàsán, gbogbo yín ti wọnú ọ̀sán báyìí. Ẹ ṣé gan. Àwọn ará wa ní Asia tí wọ́n ń wò wá, àwọn olólùfẹ́ wa ní Asia, mo kí gbogbo yín, ẹ káalẹ́, ẹ ṣé gan ni. Àwọn èèyàn wa ní Canada, àdúpẹ́, ẹ ṣé, mo dúpẹ́ pé òkun, láìsí yín kò sí èmi o. Ẹ̀yin tẹ́ ń wò wá, tẹ́ ń gbọ́ wa, pàápàá tẹ́ ń gbóhun tí Olúwa ní kí a wá sọ níta, láìsí yín kò sí àwa o. Ṣùgbọ́n mo tún wá fẹ́ jẹ́ kí gbogbo wa fìyí sí at the back of our mind wípé láìsí Ọlọ́run kò wá sí gbogbo wa. Ọlọ́run ló borí ohun gbogbo. Ẹ ṣé gan ni, ẹ kú àtìlẹ́yìn yín lọ́tùn lósìn, ọ̀pọ̀lọpọ̀ à ń rí ọwọ́ yín, a dẹ̀ ń rí ọwọ́ àdúrà ẹ̀yin màmá wa, èyí tí ẹ wà nílé, èyí tí ẹ wà labroad, à ń rí àdúrà yín. Ẹ̀yin bàbá wa, à ń rí àdúrà yín ní gbogbo ìgbà. Àdúrà yín ló ń jẹ́ kí a máa lọ. Àdúrà yín ló ń tì wá lọ́wọ́. Àdúrà yín ló ń tì wá sí iwájú lójoojúmọ́ o. Ẹ ṣé gan ni, a ò lólódì lẹ́nìkan, gbogbo ilé pátá òun lọ bá ń kí. Mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo àgbáyé pátá, àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí, a kí gbogbo yín pátápátá ní gbogbo àgbáyé tẹ́ wà, Nàìjíríà ní òkè òkun. Àwọn tí ń sọ̀rọ̀ lórí òtítọ́ là ń sọ nípa wọn. Gbogbo ìgbà ni mo máa ń kí wọn. Mo kí gbogbo yín pátá tó pé a ò lólódì lẹ́nìkan, gbogbo ilé pátá òun lọ bá ń kí. Àkókò yìí kí bàbá Kóìkì, ẹ kú iṣẹ́. Sunday Igboho, bàbá àgbà, mo kí yín pé ẹ kú iṣẹ́, ẹ kú iṣẹ́ ọmọ ń ṣe, ẹ sì kú iṣẹ́ takuntakun. Ẹ kú iṣẹ́, ẹ ò dà wá. Àwa tá a tún tẹ̀lé yìí gan, àwa ìgbà tó lórí ò da ọmọ ẹ̀yìn, tó lórí ò bá ti da ọmọ ẹ̀yìn tó jẹ́ pé kì í ṣọmọ àlè, òun náà dúró gbàgì ni. Àwa kì í ṣọmọ àlè, ọmọ ọkọ ni wá. Ó ní àwa màrí o ọmọ ọba kan, àwa màrí o ọmọ ọba kan, àwa kì í ṣe ọmọ ọba méjì, àwa màrí o ọmọ ọba kan. A kí gbogbo yín pátápátá, ẹ ṣé gan ni, ẹ kú àtìlẹ́yìn wa lẹ́ẹ̀kan sí i. Ojú òní ti gbogbo yín. Yorùbá Nation tá wá ń lé yìí sẹ́, wọ́n fẹ́ bí wọ́n kọ̀, bíjọba Nàìjíríà fẹ́, bí wọ́n kọ̀, bá ọmọlà fẹ́, bí wọ́n kọ̀, bí Yorùbá fẹ́, bí Yorùbá kọ̀, ẹ gbọ́ mi, a máa rí gbà. Ó wá dájú gbàgàdà báyìí wípé nígbà tí mo wo rírí ayé tọ́lọ́run fi ìran wọ̀n mí lóru èní, mo padà rí wípé ìran méjì ló ń ba ìlú yìí jẹ́. Gbogbo ẹ̀yin tó ní etí kẹ́ máa gbọ́ mi dáadáa. Ìran méjì ló ń ba Nàìjíríà jẹ́. Ìran kìíní òun ni Haúsá làwa mọ̀ sí Fúlàní. Èmi ò wá mọ ẹlòmíì tó tún pè bẹ́ẹ̀. Ní tèmi o, Haúsá lèmi mọ̀ sí Fúlàní. Bí Fúlàní bá tún wá wí kankan bá wá tí ó wá jọ míìsì pọ̀, I don't know, but tó bá ń sọ nípa Fúlàní, ohun táwa ń tà ń tẹnumọ́ ni pé Haúsá làwa mọ̀ sí Fúlàní. Olúwa fi ìran àwọn yìí wọ̀n mí ní òru èyí, ó ní agbára. Yorùbá, nídìí ọ̀tẹ̀tẹ̀ ẹ wà, ẹ máa ṣerú wàláì, ẹ kọ sílẹ̀. Nídìí wípé kí ìwọ nìkan jẹ, kí gbogbo àwa tó kù má jẹ. Yorùbá, wàláì, mo fi ayé àtọ̀run bò rẹ̀, ohun tó Olúwa fi wọ̀n mí nìyí. Lóru òru àná mọ́júmọ́ tèmi, Yorùbá máa ṣerú.
ìdí tí Yorùbá tó fi wà nínú àwọn tí ń da ìlú yìí rú ni wípé Yorùbá jẹ́ ọ̀dàlẹ̀. Ẹ máa gbọ́ mi dáadáa, ohun tó Olúwa ní kí n sọ fún yín lèmi wá sọ. Ọ̀pọ̀lọpọ̀ máa pè mí pé kí ni mò ń review secret. No, this is not a secret. Olúwa ló rán mi, tólúwa bá wá rán wa tá a bá sọ a ò ní gbọ́ mi lẹ́nu ẹ̀wọ̀n. Ìkan tó ń pè lólúwa nìyẹn. Sọ pé Adébóyè ò fi rẹ̀ sílẹ̀ láti jẹ́ kó sọ fóun. Oyèdépò ò fi rẹ̀ sílẹ̀ láti jẹ́ kó sọ fóun. Kúmúyì ò fi rẹ̀ sílẹ̀ láti jẹ́ kó Olúwa sọ fóun. Ṣùgbọ́n ẹni tí Olúwa bá wá ń sọ fún náà tó ń gbọ́ tí kò sọ síta, báwo ni mo ṣe máa bẹ̀rù ẹni tí mo fẹ́ jẹ iṣẹ́ fún? Ẹni tó rán mi níṣẹ́ òun lèmi máa bẹ̀rù. Nítorí pé ẹni tó rán mi níṣẹ́ ò fi gbà kankan kúrò lẹ́yìn mi. Olúwa sọ fún mi wípé àwọn méjèèjì yìí, Haúsá tẹ́ pè ní Fúlàní àti Yorùbá, àwọn ni wọ́n bà Nàìjíríà jẹ́. Èmi ò wá ta láti wá sọ̀rọ̀ ara o, ọ̀rọ̀ ara kọ́ làwa ń sọ, ọ̀rọ̀ ẹ̀mí ni, ohun tá a rí làwa ń sọ. Èyí ni kẹ́ ẹ tẹ̀lé, kẹ́ ẹ má padà ṣerú títí láéláyé. Olúwa fi ìran yìí wọ̀ mí wípé ó tún fi ìran wọ̀ mí pé tí ẹ ò bá ṣọ́ra láti ọ̀dọ̀ àwọn Fúlàní gangan ní ìjọba 666 ló ti máa ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni Olúwa fi wọn wọ̀n mí ní èní pé kí n wo sórí pílánì wọn. Wọ́n wá mú gbogbo àwọn èèyàn lẹ́rú pátá. Ẹ máa ṣe ẹni tó mọ ìwé, ẹni tó ka ìwé, ẹni tó lọ sílé ìwé, ẹni tó gba mástà. Olúwa fi gbogbo ìran wọn mi, ó tó ní ẹsẹẹsẹ fún mi níṣòrí ìwọ ọmọ. Mo ní mò ń tẹ̀lé ẹ bàbá, mò ń tẹ̀lé ẹ, mò ń là yín létí lénìí. Ẹni tó ka ìwé Nàìjíríà, ẹni tó gba mástà Nàìjíríà, ó máa padà ṣí ẹrú mọ́làgbẹ̀yìn ní àtẹrú Fúlàní. Tí ẹ ò bá ti dìde, ẹ̀yin ọmọ Yorùbá, Biafra, tí ẹ ò bá ti dìde kí ẹ ja ìjà yìí lẹ́ẹ̀kan kẹ́ ẹ dẹ̀ fi tó kù sílẹ̀, ẹrú ni o. Ẹ lọ gbàgbé ẹ̀. Kò sẹ́ni tó lè jà. Tinubu ò lè jà fún yín, kò sọ̀rọ̀ lórí ẹ̀. tó èèyàn kan bá ní ẹ Tinubu kò lè jà. Bó bá débẹ̀ ni kò lè jà. Nítorí pé táìsì tó so wọ́n pọ̀ lágbára. Mi ò mọ ohun tó ọ ti jọ mú ẹ̀jẹ̀ nínú akoto kan náà. Wọ́n ti jọ ní àdéhùn nínú akoto kan náà. Ohun tó so wọ́n pọ̀ t'Olúwa fi wọ̀n mí, ó ló ní agbára. Tinubu ò lè gbà yín sílẹ̀. Wàláì tó bá débẹ̀, nǹkan tó rán náà ló máa padà lọ ṣe. Nǹkan tó jọ sọ lọ́jọ́ máa ṣe. Awo ni tó pé kí ni àwọn àgbà máa sọ wípé ohun kan báyìí òun la gbé ń ké, ohun kan òun ni àlùkò ń fọhùn tirẹ̀. Ó ní odídẹrẹ́ á máa ṣe tiẹ̀ ní mẹ̀lọ́mẹ̀lọ́. Ohun tí wọ́n jọ sọ gangan ó lóun ló máa padà lọ ṣe ń bẹ̀. So therefore, tí n bá wá ń rìlíìsì ọ̀rọ̀ yìí, ohun tó Olúwa rán mi lèmi wá ń rìlíìsì. Mi ò rí sí, mi ò rí síkírìtì kọ́kọ́ ni, mi ò rí mi ò open secret or plan. Tó pé ọ̀pọ̀lọpọ̀ nínú feedback tí mo máa ń rí, mo máa ń sọ̀rọ̀ lórí ẹ̀. Ṣé kí n lè jẹ́ kí gbogbo yín mọ̀, ó ṣeé ṣe kẹ́ni tó sọ irú ọ̀rọ̀ yẹn nígbà yẹn, ó ṣeé ṣe kó tún bá fídíò yìí pàdé. No, ohun tó Olúwa rán èmi, òun ni mo wá ń sọ. Olúwa fi yé mi ní òru àná mọ́júmọ́ tèmi wípé àwọn Fúlàní tí a ò bá ṣọ́ra, òun ni èṣù fẹ́ lò fún ìjọba 666. Tí mo rí tí wọ́n ń fi ọ̀pá da àwọn èèyàn, ọ̀pá wọ́n wá fi ń da àwọn èèyàn tí wọ́n kàwé, tí wọ́n nọ́pọlọ, àwọn masters, àwọn BS, àwọn lọ́yà, àwọn barista tí wọ́n náà rí ni. Nígbà tí olórí burúkú Buhari tí ó máa lọ yan èèyàn as gbogbo ọ̀gá àwọn lọ́yà, ó lọ gbé ẹni tó jẹ́ pé bóyá lọ́yà àwọn mi ò tiẹ̀ mọ̀, ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi ẹ̀páwò kàwé púpọ̀, ẹ̀yin èèyàn mi máa mọ ohun tí mò ń sọ. Nígbà tí Buhari fẹ́ lọ ẹlẹ́tì èèyàn tó òun ló fẹ́ jọ ọ̀gá àwọn lọ́yà pátápátá, ó wá lọ gbé èèyàn kan jáde, ẹni tí kò kàwé tó yín, tí ẹ pé kóòtù bail and charge àbí kílẹ̀ tí máa ń pè òun ló wà. Ṣẹ́yìn náà rí pé ìran tí Olúwa sọ lóru àná mọ́júmọ́ tèmi, ìran tó yè koro ni. Mo wá rí pé Fúlàní fi ọ̀pá darí àwọn èèyàn tí wọ́n ka ìwé,
àwọn èèyàn tí wọ́n ní ọgbọ́n, àwọn èèyàn tí wọ́n ní fúṣọ̀, àwọn èèyàn tí wọ́n mọ bó ṣe lè tó. Fúlàní wọ́n ń fi ọ̀pá wọ́n fi ń darí gbogbo wọn. Bí Yorùbá ṣe wọ àárín ẹ̀ nìyí o, tí Olúwa fi lè fi máa sọ pé Yorùbá náà wà láàárín àwọn tí ó jẹ́ ní tó ń da ìlú yìí láàmú. Yorùbá ọ̀dàlẹ̀ ni wọ́n. Yorùbá ló ń bá wọn lẹ́yìn wípé ok, sísítẹ́ ti sọ báyìí, àwa máa wà pẹ̀lú yín, àwa máa jọ kí àwa pẹ̀lú yín jọ máa ṣe ọba, kájọ wá kí àwa pẹ̀lú yín wá máa kó àwọn èèyàn báyìí lẹ́rú. Yorùbá ò dúró sórí òtítọ́. Bí Yorùbá ṣe ń sọ̀rọ̀ síwájú ni Yorùbá ń sọ̀rọ̀ sẹ́yìn. Tí ẹ ò bá wá ṣọ́ra gẹ́gẹ́ bí ohun tí Olúwa fi wọ̀n wá, a máa ṣẹrú Fúlàní o, kò sí bá a ṣe fẹ́ ṣe. Yorùbá máa ṣẹrú Fúlàní. Bí Biafra ò bá ṣọ́ra, Biafra máa ṣẹrú Fúlàní. Àfi kí wọ́n ja ogun yìí. Àfi kí wọ́n ja ogun yìí kíákíá. Tí wọn ò bá ti ṣọ́ra, wọ́n máa ṣẹrú ẹ̀. Àfi kí wọ́n ja ogun yìí kíákíá. Láì wá ja ogun yìí, báwo la ṣe fẹ́ ṣe? Ogun yìí náà lọ́pọ̀lọpọ̀ sọ fún pé ká má sọ̀rọ̀ ogun. Ṣèbí Olúwa ń fi ìran wọ̀n wá. Ìran yìí ládẹ̀ ń gbé jáde kẹ́ ẹ lè mọ̀ tó bá padà ṣẹlẹ̀. Tí a dá Jesus nínú ọdún náà, kò tó bí ọjọ́ kẹta t'Olúwa fi wọ̀n mí pé a dá Jesus tẹ́ ń sọ yìí gan máa padà kú. Ṣùgbọ́n tó pé a ò wá sọ́ǹtà kò di àsọtẹ́lẹ̀ nìyẹn. Mo kàn pa àáfà Akeem, mo ní àáfà Akeem, nǹkan báyìí ni mo rí o. Ṣùgbọ́n ọdún méje tí wọ́n ń sọ ń pa èyí kọ́ ló ṣe, nǹkan sábàbí ni. Ṣùgbọ́n nítorí pé a ò sọ níta, tó bá pé a sọ níjọ́ yẹn ni, lẹ́yìn ìjọ yẹn kò tó ọjọ́ kẹta ni wọ́n ní adá Jesus yẹn kú. Tó bá pé aṣọ ohun tèmi dẹ̀ rò ni pé ìyẹn kò sí nǹkan tó kèmí, ìyẹn kọ́ lèmi ń jàdù lórí. Ọ̀rọ̀ Yorùbá nation lèmi ń jàdù. Kí ló kèmí pẹ̀lú adá Jesus àti ọdún méje? Ohun tí Ọlọ́run rán èmi wá ni pé I am not here to liberate one people. I am here to liberate everybody. It is not for a particular person. We are here to liberate all Yoruba people. Kò nínú abẹ́rú táwọn èèyàn yìí fẹ́ gbé wá sí. Ohun táwa wá ṣe nìyẹn. Ṣé Yorùbá àti Mọ́là tí wọ́n ń pè ń Fúlàní, àwọn ni wọ́n ń da ìlú Nàìjíríà yìí ní àmú láti ìbẹ̀rẹ̀ dópin. Yíbò ti rí insight ti pẹ́. Nígbà ayé Ojúkù ni Yíbò ti ní insight wípé ìlú yìí ní láti pín kóníkálukú máa lọ pa ẹ̀. Yíbò dẹ̀ sì di insight yẹn mú títí di èní. Àwọn tí wọ́n ní orílẹ̀-èdè yìí lára, tí wọ́n ní Nàìjíríà yìí lára, àwọn ni Yorùbá àti Haúsá. Àfi kẹ́ ẹ gbọ́ ohun tó Olúwa ń sọ, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ lọ gbáradì ogun. Nínú last video mi, mo sọ wípé kẹ́ ẹ gbáradì ogun. Ogun nìkan ló lè ṣe. Káwọn náà rí i pé ẹ ti yarí, pé ó ti tán, kò sọ̀rọ̀ ń bẹ̀. Tá bá máa kú ni ká kú. Ẹni tó bá kù ló máa kù. Nígbà yẹn lẹ tó lè ra ayé fún àwọn ọmọ yín. Èmi ò lè pa tèmi mọ́ bẹ́ẹ̀ ṣe rí mi yìí. Mi ò lè pa tèmi mọ́. Ìlépa àwọn ọmọ, ìlépa gbogbo àwọn tá a rí tí yà ń jẹ, òun ló wà lọ́kàn tiwa. Tó bá máa ṣòkígbẹ́ lọ ṣòkígbẹ́ tó dájú. Èyí tó bá máa ṣògùn bọ́ lọ ṣògùn bọ́ tó dájú. Èyí tó bá máa ṣògùn bọ́ǹbù tí bọ́ǹbù máa tí kò ní jáde ní tó ti fẹ́yìn, ẹ lọ tètè yanjú ẹ̀. Mo ń sọ tèmi. Láì jẹ́ bẹ́ẹ̀, tẹ́ bá ní ẹ ò ja ogun, kò sí ogun Nàìjíríà. Ẹrú ni o, kò sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹrú ni Yorùbá ọ̀dàlẹ̀ ni wọ́n. Nínú gbogbo èyí tẹ́ ẹ rí yìí, àwọn kan sì kóra wọn sẹ́gbẹ́ kan nínú Yorùbá tí wọ́n sì ń bá Haúsá ṣe, tí Haúsá ti ń fi tó yẹ pé wọ́n ń fi ọkàn Haúsá balẹ̀ gidigidi gan, gẹ́gẹ́ bí ohun tó Olúwa fi wọ̀n wá nírú ìrọ̀ tá a rí ní òru ànámọ́júmọ́ tèní. Today is Wednesday. Yesterday it is Tuesday.
bẹ́ẹ̀ ni ohun t'Olúwa sọ ni mò ń sọ jáde yìí. Àwọn Yorùbá kan sì tún lọ ń bá àwọn Haúsá tọ́jọ́ ń jókòó tó ń fọkàn yẹn balẹ̀, nágòdè yàrò, nágòdè ìlàlà, nágòdè kìíní kan, tọ́jọ́ ń sọ̀rọ̀ tó fi ọkàn wọn balẹ̀ bàjẹ́, tọ́jọ́ ń fi ọwọ́ ara wọn sínú ìwé, tí wọ́n jọ ń mulẹ̀, tí wọ́n jọ ń mu ẹ̀jẹ̀ kan náà. Ìbá ti jẹ́ kó rí náà ló máa rí. Irú agbára wo ló wà lọ́wọ́ ẹni tí kò kàwé? Ẹ dá mi lóhùn, kó yé mi. Haúsá ò kàwé, Fúlàní ò kàwé. Agbára wo ló wà ní ọpọlọ wo ló wà lórí wọn tí ẹ̀yin tẹ́ ẹ kàwé, ẹ̀yin ọmọ Yorùbá nítòótọ́, tí ẹ wá fẹ́ lọ máa ṣi ẹrú wọn nítorí pé ohun tẹ́ ẹ fẹ́ jẹ. Ẹ̀yin lẹ ń ronú pé Fúlàní àbí Haúsá, ẹ̀yin lẹ máa ń ronú pé kí wọn ò ní ìdí kankan lẹ́yìn kẹ́ ẹ bá ní na 2 naira go buy your pepper o, òun náà ní òkè bring 2 naira. Tẹ bá dọ́dọ̀ Haúsá, tẹ bá ní àwọn ń buy màálù, tẹ bá fún ní òkè iye báyìí lẹ dá, tẹ bá ti kówó jáde báyìí, ẹni Haúsá ò mọyì owó. Haúsá mọyì owó jù yín lọ. Haúsá mọyì owó ju Yorùbá lọ. Haúsá mọyì owó ju Yíbò lọ. Ẹ̀yin lẹ ń fojú kékeré wo Haúsá, ẹ fojú kékeré wò wọ́n náà ni wọ́n fi máa 12 tẹ́rí yẹn wọ́n fi gbà mọ́ yín lọ́wọ́. Ẹ fojú kékeré wò wọ́n, òun ni wọ́n fi gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọjà mọ́ yín lọ́wọ́ lónìí. Tó pé ẹ máa ní wọn mọyì owó, ọ̀dẹ̀ ni wọ́n. Haúsá mọyì owó. Òdí ọ̀rọ̀ mi lénìí ni wípé Olúwa fi ìran wọ̀n mí. Ó ní tá a bá mójútó ọ̀rọ̀ àwọn Fúlàní, ó ní lọ́dọ̀ wọn ni 666 ti máa ṣẹlẹ̀ o. Wọ́n á mú wa lẹ́rú, ọ̀pá ló máa fi darí wa. Ó ní ẹrú kejì ní ẹrú àwọn ayé àwọn màmá wa nígbà yẹn, nígbà àwọn òyìnbó. Ó ní Haúsá òun ló tún máa padà mú ẹrú kejì wa o. Haúsá ló tún máa padà mú ẹrú kejì wá. Àwọn Haúsá òun l'Olúwa sọ. Ó ní wọ́n máa gbé, ó ní ọ̀rọ̀ ẹrú kejì máa jáde. Ó ní tí Tinubu ṣe wá ń sa eré ẹ̀ pé kóun jẹ president yẹn, ṣé ń gbọ́ mi? Ó ní tó bá padà wá débẹ̀ tán, lẹ tó máa mọ ohun tí mò ń sọ yìí. Ó padà débẹ̀. Ṣé bẹ́yìn lẹ ní kọ́ máa kẹ́ ẹ ń pariwo, ẹ ò fẹ́ kí màálù rìn. Màálù máa rìn gbogbo Èkó. Tinubu máa fún wọn ní ọba. Á fún ní ọba tó máa ju ti Akínyolú lọ lẹ́kọ̀ọ́ yìí. Ẹ ríran wò. Àsọtẹ́lẹ̀ yọ pé ọ̀rọ̀ ní social media nìyí. Kì í ṣe ohun tí mo lè wá delete àwọn tí ẹ̀ ní delete ẹ̀. Tó pé Ọlọ́run ló sọ ohun tó sọ ni mò ń sọ, yà ò wá báyàn kankan jẹ́. Ohun tó Olúwa sọ lèmi ń sọ jáde. Nígbà ilẹ̀ máa wá mọ̀ wípé ìjọba wípé tó bá sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa wá gbé ẹnu yàrá ẹ̀. Kò dẹ̀ sẹ́ni tó fẹ́ dájọ́ wọn. Ta ló fẹ́ dájọ́ wọn? Tó bá ti sọ̀rọ̀, ṣé àwa ṣì ń sọ̀rọ̀ sí? Wọn ò tí ì rí wa wá gbé, wọn ò dẹ̀ lè gbé wa nítorí pé kí ni ọ̀rọ̀ tó ló máa rí bí ẹni kò lè rí bí ẹni. Ọ̀rọ̀ táwọn ló máa rí bí ẹfọ̀n kò rí bí ẹfọ̀n. Ọ̀rọ̀ tó ló máa kógun jà wá kò lè kógun jà wá o. Ẹ̀lérí lásán ló máa bí lọ́dọ̀ tiwọn. Tó pé àwa ti jẹ́wé àfòfòrófò. Gbogbo tí wọ́n ń sọ pa wa ó ti fò wá dá. Ojoojúmọ́ dẹ̀ ni. Ojoojúmọ́ ni. Ó ti fò wá dá. Àwọn náà ò túra sílẹ̀. Gúdúgúdú ni wá. Tó bá ń gbọ́ gúdúgúdú, òun ni wá. A ò túra sílẹ̀. À ń dóde wọn gbogbo ìgbà. Ẹ̀rù ò sì bà wá fẹ́nikẹ́ni. Tí Tinubu bá lè wọlé fún president, ayé yìí máa yí padà pátápátá. Nàìjíríà máa yí padà. Gbogbo ohun tá à ń tìtorí ẹ̀jà pé a ò fẹ́ jẹ́ kó rí bẹ́ẹ̀, lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa rí bẹ́ẹ̀. Tí kò sì sí ẹni tó gbọ́dọ̀ sọ̀rọ̀. Tó bá bá ti mú wọn máa pa lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Kò sí ìjọba tó fẹ́ dájọ́ wọn. Ṣẹ́yìn náà rí pé ayé yìí ti jìn gan. Ẹ wo Benue. Láàárín 2 weeks sẹ́yìn, àwọn Fúlàní pa àwọn èèyàn tí ó wọ́ ti 70 people ní Benue. Nàìjíríà dẹ̀ ń rí. Buhari ń rí. Kò sí Buhari tó pé president gómìnà Samuel Ortom àbí kí ló ti ń porúkọ ẹ̀. Ó sọ pé Buhari must do something. Ṣèkírù ọkùnrin yẹn bá ń jà lójoojúmọ́ tí kò sẹ́ni tó gbóhùn ẹ̀. Ṣe pé Nàìjíríà ti worst. As a governor of a state
Samuel Ortom as a governor of Benue State. Tí gómìnà bá ń jà ojoojúmọ́ lọkùnrin yẹn ń jà o nítorí ọ̀rọ̀ yìí gan àwọn Fúlàní ó ti make attempt lẹ́ẹ̀mejì láti pa, tí kì bá ń ṣe ọlá Ọlọ́run, tí kì bá ń ṣọlá Jésù, kí ni mo jẹ́? Tí kì bá ń ṣọlá Jésù, ta ló mọ̀ mí o? Mo dúpẹ́ o dádì pé mo ń jọ láàrẹ, ẹ ṣé gan ni ẹ̀yin màmá wa. Ọ̀rọ̀ ni mò ń sọ yìí, kẹ́ ẹ wá máa ronú sí i. Tírú gómìnà Benue bá ń sọ̀rọ̀ tí kò sẹ́ni tó gbọ́, tẹ́ni tí ẹ fi tẹ́ pè ní olórí Nàìjíríà tí kò gbọ́, ta ló wá fẹ́ sọ tó fẹ́ gbọ́? Kẹ́ lè rí ibi tí ọ̀rọ̀ yẹn bá dé, kẹ́ lè rí ibi tí ohun tí wọ́n ń ṣe dá wọn lójú dé, kẹ́ lè rí ibi tí injustice yẹn dé, kẹ́ lè rí ibi tí ìwà wípé kò sẹ́ni tó lè mú àwọn dé. Ògidì gómìnà tó ń sọ̀rọ̀ tó ń bá wọn jà lójoojúmọ́. Azat Anose ni wọ́n tún ti pa àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní Benue, wọ́n tún ti pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, àwọn tẹ́ rí iná dẹ̀ lọ́wọ́ pa wọ́n. Nílùú tá a wà yìí, àwa pè èèyàn kan ní Mayati Allah, ṣe fáwọn náà lọ fi síbẹ̀ kó máa darí àwọn Fúlàní láti máa pa àwọn èèyàn. Àwọn lọ fi síbẹ̀ náà, Mayati Allah whatsoever, tí bá tiẹ̀ ń wò wọ́n báyìí t'Olúwa bá ń sọ ìran wọn fún ìmọ̀ akọ̀ máa rẹ́rìn ni. Àwọn ni wọ́n fi síbẹ̀, wọ́n fi sí inú iṣẹ́ ìránṣẹ́ pé kí Fúlàní máa pa àwọn èèyàn kiri. Tí Fúlàní bá pa èèyàn kan bíbà, Mayati Allah mọ̀ ń pa ẹ̀. Tí Fúlàní bá wá jogun jẹ èèyàn kan níbì kan báyìí, Mayati Allah mọ̀ ń pa ẹ̀. Wàláì, ohun tó Ọlọ́run sọ fún wa ni mo ń sọ yìí. Bó dẹ̀ ṣe mọ̀ ń pa ẹ̀ náà ni ẹni tí ó wà lókè tẹ́ pè ní pírẹsidẹ́ǹtì tó pé Buhari ti kú. Olúwa ti sọ, ẹ̀yin lẹ ò fẹ́ gbọ́ wa. Kàn dárúkọ ẹ̀ ń ṣépè fún Buhari, kò rán Buhari kọ́ ló wà ń bẹ̀. Buhari ti kú, nípa ẹni tẹ́ ń ṣépè fún ti kú. Ojoojúmọ́ dẹ̀ ni mo máa sọ lọ́wọ́ lórí àwọn fídíò mi. Kò sóhun tó lè fi mi ṣe sẹ́, èmi ti jáwé àfòfòròfò, ọ̀rọ̀ náà ti ṣe kí ló ti fèmí dá. Ẹ wo iye èèyàn tó pa lánàá sí ni ní Benue. Ó sọ fún pé àwọn ò ní jẹ́ kí bẹ́ẹ̀ sinmi nítorí pé kò gbọ́ ti àwọn. Ó láwọn ò ní jẹ́ kí ìlú yẹn sinmi. Ṣèbí òun náà ló ṣe ọba odò yẹn nígbà tó sọ pé òun ò fẹ́ wọn mọ́, nígbà tó tún yá lẹ́sẹ̀kẹsẹ̀ tó ní kíni ó lóun máa fẹ́ wọn. Nítorí pé àwọn ti lọ bá lẹ́yìn wípé ibẹ̀ yẹn ò ní sinmi. Ọmọ àlè ni wọ́n. Ẹni tó bá sọ̀rọ̀ tó tún yí ọ̀rọ̀, èmi ò ní sọ̀rọ̀ kí n yí. Anything tẹ́ bá fẹ́ ṣe fún wa ni kẹ́ ẹ wá ṣe fún wa. Ṣùgbọ́n ẹ̀yin ò lè rí wa mú, àwa la máa rẹ́ ẹ̀yin gbẹ̀yìn. Ìsún tẹ́ fẹ́ ṣe fún wa. You don't have a president. Nigeria is being ruled by unknown people. Adẹ̀ ti sọ gbogbo àwọn tí wọ́n mọ̀ ń pa ẹ̀. Wọ́n lọ bá wọn ni pé tí wọ́n bá sọ̀rọ̀ pẹ̀kẹ́, àwọn máa pa wọ́n dànù ni. Ta ló fẹ́ lọ kẹ́jọ́ wọn lọ bá? Nígbà tí wọ́n bá pa wọ́n, ta ló fẹ́ lọ kó ẹjọ́ lọ bá? Ẹni tẹ́ fẹ́ lọ kó ẹjọ́ lọ bá náà, òun ló rán wọn pé kó wá pa ẹ́, kí ló tún kù? Díwọ́ tó kó ẹjọ́ lọ́gọ́ tó bá ṣọ́ra, wọ́n tún pa ẹ́ síbẹ̀, kò sẹ́ tó máa sọ̀rọ̀. Kò sí ẹni tó gbọ́dọ̀ sọ̀rọ̀. So therefore, àwọn tó ń da ìlú yìí láàmú, àwọn ni Yorùbá, àwọn ni Fúlàní tí wọ́n pè ní Haúsá. Ṣé díẹ̀ nínú Yorùbá, òun ló mú ohun tá à ń ṣe. Díẹ̀ nínú wọn ti fi ara wọn dógò fún àwọn Yorùbá, àwọn Haúsá tí wọ́n pera wọn ní Fúlàní yìí. Díẹ̀ nínú wọn ti fi ara wọn ṣe kíni, ó ti fi ara wọn dógò síbẹ̀. Wọ́n ti jọ make agreement, wọ́n jọ mu ẹ̀jẹ̀ níbì kan náà ni, wọ́n jọ wà níbì kan náà ni, wọ́n jọ àwa ní gbogbo àwọn tó kù ẹ jẹ́ ká fi wọ́n ṣẹrú. Mo rí lénìí wípé láìsí ìjà ẹ̀rú ni o. Ọ̀pá ni Fúlàní wá fi ń darí wa. Ọ̀pá wọ́n fi ń darí àwọn ọmọ Yorùbá àti àwọn ọmọ Ìgbò tó ń fi ọ̀pá darí wa. Ẹ jẹ́ ká mójútó ohun tó Olúwa tó ní kí n wá sọ nìyí.
tí mo rí pé even tí Tinubu bá wọlé gan-an tó padà wọlé tó pé àwọn rẹ́dì láti ṣe election wọ́n dẹ̀ ń gbáradì gbogbo tóun tẹ́ bá ṣe wọ́n gbáradì láti ṣe election. Wọ́n dúró ní dúró pé ẹnikẹ́ni tó bá dúró sí ọ̀nà ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ amúbalẹ̀ ni kò sọ̀rọ̀ mbẹ́. àfi ká ṣígun ẹ ṣígun fún wa. èyí tí ẹ di ọ̀pá àṣẹ Yorùbá nation mú ẹ má jẹ́ kó pẹ́, tó bá pẹ́ ẹ̀yin kan fara káṣá ọdẹ. bá a ṣe wà yìí ló ti da àníkẹ́ ṣígun fún wa ká mọ̀ bí tá à ń lọ. kí ló ń ṣe aṣọ wáìtì lẹ́lẹ́ òpin tó tán wọ́n ẹ̀yin tán wọ aṣọ wáìtì kan ló wà nílẹ̀ yìí. bógun bá dé ẹ máa rí pé wòlíì máa wọ aṣọ ogun. ọ̀rọ̀ aṣọ wáìtì kan ló wà nílẹ̀ yìí. ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, ẹ̀yin màmá wa dodo tẹ ọ̀pọ̀lọpọ̀ messages ló ń send sí mi ṣùgbọ́n ìyẹn kọ́ ni mo matter. èyí tí Olúwa bá sọ fún mi ni mo máa ń sọ. ohun tó Olúwa sọ nìyí. mo rí Yorùbá mo sì rí Haúsá, àwọn méjèèjì ni wọ́n ń da ìlú yìí rú. Yorùbá ọ̀nà tó ń gbà ni pé ń hùwà ọ̀dàlẹ̀ sí àwa tó kù. bá a bá ti sọ̀rọ̀ báyìí àwọn á tó lọ sọ nǹkan míì. ó tọ́ tó pé wọ́n ń wá àlàáfíà pẹ̀lú àwọn tí wọ́n jọ fẹ́ rúùlù wa láti lè jẹ́ kí a di ẹrú. mọ́là àbí Fúlàní ohun tí wọ́n fẹ́ sọ wá di ní ẹrú kò jù yẹn lọ. wọ́n fẹ́ take over everywhere. tí Tinubu bá dẹ̀ padà wọbẹ̀ wọ́n máa take over everywhere pátápátá. sóhun tẹ́nikẹ́ni fẹ́ ṣe ẹ jẹ́ ká múra, ẹ lọ múra ogun. ẹ̀yin màmá wa àdúrà yín ò tí ì tó lórí wa o, ẹ máa gbàdúrà fún wa o. ẹ̀yin bàbá wa àdúrà yín ò tí ì tó lórí wa o, ẹ máa gbàdúrà fún wa. mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run o, ẹ máa gbàdúrà fún wa o. àdúrà yín ò tí ì tó, ẹ máa gbàdúrà, ẹ má sinmi àdúrà o. ohun tá a rí ni mo ní kí n wá sọ yìí. ẹ ṣe gidigidi, ẹ subscribe. kì í ṣe pé torí pé à ń wá owó mi ò kú tí ì gbowó lọ́wọ́ YouTube, no, ṣùgbọ́n kí òótọ́ ọ̀rọ̀ yìí lè lọ sí gbogbo àgbáyé ẹ subscribe lórí YouTube wa. ẹ jọ̀ọ́ ẹ fi kíní ìránṣẹ́ sí everywhere kí etí àwọn ọmọ Yorùbá kó lè já, kó lè gbóhun tó ń sọ. tèmi ti yín tòótọ́ o, bàbá confam JP. mo ń bọ̀ jàre.